ẹ̀fẹ̀ nílà láti dáṣẹ́lẹ̀ wá ti ní pé injury to one injury to one whatever. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. wọ́n bí báyìí gbogbo wa là ń gba gift Mother's Day. Ta ni abiyamọ? Torí tó máa sọ pé mọ́dà abiyamọ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀yin abiyamọ ní ilẹ̀ Kóòtù Òjìrè. Àti bí ijọ́ mẹ́ta lẹ ti ń kíra yín happy Mother's Day, láti ń ṣe happy Mother's Day. Ẹ jọ̀ọ́ mo fẹ́ ká lo ohùn wa ká fi pariwo síta iná tó ń jó abiyamọ ní abẹ́ aṣọ. Kí ni àwọn iná tó ń jó àwọn abiyamọ lábẹ́ aṣọ? Àwọn abiyamọ ló ń lóyún tó ń bímọ tó ń jí àwọn ọmọ wọn gbé yìí tó ń kú. Àwọn abiyamọ náà ń sọ di opó ọ̀sán gan ní ilẹ̀ Kóòtù Òjìrè. Ẹ jẹ́ ká pariwo síta àwọn ọmọ wa, àwọn ni wọ́n jí kó báyìí tí wọ́n wà nínú captive àwọn ajínigbé. Èní ní Mother's Day ní France ń bí báyìí tí gbogbo àwọn mothers tí wọ́n ń gba gift lọ́wọ́ àwọn ọmọ wọn, lọ́wọ́ àwọn ọ̀rẹ́ wọn, lọ́wọ́ àwọn ẹbí wọn. Torí lọ́dọ̀ títí wá bí Mother's Day àwọn ọmọ máa fi ń fún àwọn òbí ní gift ni. Ìgbà táwọn ọmọ mi béèrè pé kí ni mo fẹ́, mo ní mi ìfẹ́ kankan. Nǹkan tí mo fẹ́ ni pé kí Nigerian government kàn gba àwọn ọmọ tí wọ́n ṣe kí ni o, tí àwọn jí gbé, kí wọ́n bá wa gbà wọ́n sílẹ̀. Ẹ jọ̀ọ́ Madam Olúrẹ̀mí Tinubu, ṣá lè kí yín ní mọ́dà, ṣá lè pè yín ní abiyamọ? Torí láti ìgbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ mí tí ìgbọ́pẹ́ ti sọ̀rọ̀ síta, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti dìde sí yín pé bó ti ẹ̀ jójú ayé kẹ́ ṣe. Àmọ́ what you don't give, what you don't have, you can't give it out. Abiyamọ ni ẹ̀yin náà bímọ rí, ẹ mọ bó ṣe ń ṣe wọ́n. Ẹ wo ìyá woman teacher yẹn tó ní woman yẹn, mo tún rí gbọ́ pé wọ́n ní woman yẹn gun òríran dáadáa without her glasses. Ẹ lè imagine ìyà tó máa jẹ wọ́n bẹ̀ yẹn for almost how many days nsìn, kò sí ìwẹ̀, kò sí eyín fífọ̀. Káì, táwa la wá ń pè ní abiyamọ. Abiyamọ ni ẹni tó ní tara ọmọ, obìnrin tó bímọ, tó tọ́jú ọmọ, tó dúró ti ọmọ, kò ń ṣàwọn tó da ọmọ lẹ̀ tó ń sá lọ. Ẹlòmíì sí àmà pèrè lábíamọ, ó da ọmọ lẹ̀ fọkùnrin, ó sá lọ, ó kọ́ àwọn ọmọ ẹ̀ dání. Àwọn ọmọ yẹn ní problem, ó dìde tì wọ́n, ó sá kíjokíjo bó ṣe máa jẹ àti mú wọn. Ó wá ń pèrè lábíamọ, pẹ̀lú yẹn náà spiritually ṣó wà ń bẹ̀ fáwọn ọmọ yẹn. Abiyamọ máa wà dúró mentally, physically, emotionally, spiritually ló máa dúró ti ọmọ. Kò wá ní jẹ́ ọmọ ti ẹnìkan. Ìwé tẹ́ ń gbé káàkiri, ìwé àwọn ìwé ẹ̀sìn yìí ni máa lò. Wọ́n ní kí ọmọ kó ṣe kí ni o, kó bọ̀wọ̀ fún ìyá àti bàbá àti ẹnikẹ́ni tó bá jù lọ. Kò wá ń ṣe pé ìyá àti bàbá ẹnìkan, the same thing ló wá ní ilẹ̀ Kóòtù Òjìrè nínú àṣà àti ìṣe wa. Gbogbo abiyamọ tó jẹ́ abiyamọ gidi wọ́n máa ń tọ́jú ọmọ tán bí ọmọ ọlọ́mọ. Wọ́n máa ń sọ pé gbogbo lọ́mọ, torí pé a ò mọ ọmọ tó máa sanjọ́ lọ́la. Àtọmọ tó bí o, àtàwọn ọmọ ilé o, àtàwọn ọmọ àdúgbò o. Torí ẹ̀ ni àwọn Yorùbá ṣe sọ pé ojú kan ló ń bímọ, igba ojú ló ń tọ́. Ǹjẹ́ abiyamọ ni ẹ̀yin? Tẹ́ jókòó sórí social media tẹ́ ń ja ìjà, ẹlòmíì ò ríra wọn rí o, wọn ò mọra wọn rí o, ṣàbíamọ ni yín. Ẹ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, àwọn èèyàn ń kú, wọ́n ń jiyàn gbé, gbogbo nǹkan oríṣiríṣi ń ṣẹlẹ̀. Ẹ dẹ̀ máa pẹ́ra yín lábíamọ, ara ò ta yín, ẹ ò ní tara bó ti ń wò mọ́. Ẹ dẹ̀ máa sọ pé abiyamọ ni yín. Gbogbo abiyamọ, gbogbo obìnrin, ó yẹ ká lo opportunity pé Mother's Day tí wọ́n kí wa kú àyájọ́ ọdún, ká fi pariwo síta pé bring back our children sẹ́. Ẹ bá wa dá àwọn ọmọ wa padà sẹ́. Kí ni yóò lè máa lọ bẹ́ẹ̀? Kí ni ètò ààbò? Àsìkò ilé yẹ kí gbogbo obìnrin kan dìde kan jókòó, kó ṣe pé kan lọ jó nìkan, ó ṣe pé ká múra gẹ̀gẹ̀gẹ̀, ká gbégèlè sórí gẹ̀gẹ̀gẹ̀, òun nìkan la fi ń ṣàbíamọ. Mọ́remí abiyamọ ní Àjàṣorò, àìmọye mọ́ bẹ́ẹ̀. Ẹ fúnróyè Tinubu ṣé kìí ṣàbíamọ ní? Gbogbo àwọn tó bá dìde tí wọ́n bá jà
ìyá mi Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ ore yeye Ọ̀ṣun abiyamọ ni abiyamọ máa ń dúró tán ni abiyamọ máa ń gbèjà ọmọ kò ní fẹ́ kí nǹkan kan ṣọmọ kò ní fẹ́ kí ìràrin ọmọ àwọn abiyamọ máa dìde pé àníṣe ihun tá à ń dojúkọ yìí gbogbo wa ní kọ́kọ́ la máa dojúkọ ó gbọ́dọ̀ wá sí ìpinnu ní ayé àtijọ́ tí gbogbo ìlú ò bá rójútùú bó ṣe ń ṣẹlẹ̀ yìí àwọn abiyamọ máa lọ tú ìrólẹ̀ nílé ọba ni ìgbà yẹn kò tí ì sí nǹkan tó ń jẹ́ politics o wọ́n lọ tú ìró wọn sílẹ̀ nílé ọba máa pè wọ́n máa fún wọn látẹ̀ńṣọ̀n ìran aládé nìkan ló respect obìnrin ju ẹ̀sìn àjòjì tí ń pa wọ́n lẹ́nu mọ́ àṣà wa ló ń gbé obìnrin sípò ló ń fi obìnrin joyè àmọ́ ẹ̀sìn àjòjì ti pa gbogbo obìnrin lẹ́nu mọ́ kàkà káwọn obìnrin jáde ní ìsìn ẹ máa gbọ́ in Jesus name ni in Jesus name ni in Jesus name ni ẹ tún ṣe in Jesus name lórí iná tí ó sì kọ́lọ́mbà yín ṣe náà kọ́lọ́mbà yín ṣomi ọlọ́run ò ní kankan tó fẹ́ ṣe ó ti fún yín ní ó ti parí iṣẹ́ tiẹ̀ ẹ̀yin ló kù sí lọ́wọ́ láti wá ṣe táwọn ọkùnrin wa tán bá ti fail nítorí wípé kí ni obìnrin lè ṣe nǹkan mẹ́wàá lẹ́ẹ̀kan náà ọkùnrin ò lè ṣe nǹkan mẹ́wàá lẹ́ẹ̀kan náà a ní agbára jù wọ́n lọ gbogbo ara obìnrin kìkì agbára ni ẹ jẹ́ ká lò ó lọ́nà tó tọ́ àti bó ṣe yẹ. ẹ wo lásìkò tí wọ́n náà kidnap ọmọ níyà Tinubu sọ̀rọ̀ níyà Olúrẹ̀mí Tinubu sọ̀rọ̀ nípa gender marriage ṣe bá ayé ni gbogbo wa wà tí wọ́n ti sọ̀rọ̀ gender marriage ti ń ṣẹlẹ̀ ara nǹkan tá à ń sọ nípa ṣẹ̀ríà nìyẹn mo rí bàbá àgbàlagbà bàbá tó ti wọ kòtò lọ tó gbé ọmọ ọdún 6 sẹ̀sẹ̀ but ìyẹn kọ́ la wá sọ lẹ́nu ìyá kan ló bí ṣábíàmọ́ nìyá tó bí yẹn ṣé bàbá yẹn lè fẹ́ ọmọ tiẹ̀ fún ọkùnrin kan lọ́dún 6 ẹ̀yin obìnrin tẹ́ ń pera yín lábíàmọ́ wọ́n máa tẹ̀yìn báṣubàṣu ẹ̀ẹ́dẹ̀ wùwá bíàmọ́ wùwá bíàmọ́ èní ní France nsìn gbogbo ọmọ gbogbo ọ̀rẹ́ wọ́n há gift fáwọn obìnrin káàkiri bọ̀ ní Nàìjíríà kí ni wọ́n há fún wọn kí ni wọ́n ń fún wọn kí ni nǹkan tí wọ́n ń fún wọn àṣàbíamọ kí ni nǹkan tó ń fún abíamọ tó ti ṣe wàhálà tó tọ́jú ọmọ mo máa appreciate àwọn single mother kò ń ṣe single mother onírànù because àwọn single mother kan wà ìranù ní gbogbo ọpọlọ wọn tó dúró ti ọmọ tó mú iṣẹ́ lókùnkùn tó dẹ̀ tọ́jú àwọn ọmọ wọn àmọ́ àwọn kan wà ẹ wá wò ẹ wá lè dìde ọmọ 40 something wọ́n wà ń ta gbangba òjò apá wọn mọ́bẹ̀ òòrùn apá wọn mọ́bẹ̀ torí mo gbọ́ pójò ń rọ̀ gan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣé inú òjò yẹn náà làwọn ọmọ yẹn máa wà ṣọ́tútù ò ní pa àwọn ọmọ ọlọ́mọ òòrùn á tún pa wọ́n mọ́bẹ̀ ǹjẹ́ wọ́n róúnjẹ jẹ ń bẹ̀ ǹjẹ́ wọ́n ní kí lorúkọ ẹ̀ ara wọn ní ara wọn dá ṣé wọn ò ṣàìsàn bẹ̀ yẹn gbogbo kíní yẹn ni máa ń dá fọpọlọ mi rò òru èní nígbà tèmi àti bàbá òdo àjọ ń sọ̀rọ̀ mo wá táwa á sọ̀rọ̀ débẹ̀ mo ní wọ́n náwọn kan sọ lórí program kan pé kí Nigerian government ò gbúdọ̀ negotiate wọn ò gbúdọ̀ negotiate mo ní mo gbà bẹ́ẹ̀ because negotiation yẹn ló jẹ́ kí ó bá débi tó dé tó bá yẹ pé wọn ò negotiate from beginning ni ọ̀rọ̀ tó wà lẹ̀ kò ní débi tó dé àmọ́ àwọn tó jẹ́ abiyamọ ǹjẹ́ ti dìde ńlẹ̀ kí ni ìgbésẹ̀ tẹ́ ń gbé àwọn kan wà orí ayélujára ní ọ́fíìsì wọn látàárọ̀ dalẹ́ ẹjọ́ kọ́tàdọ́tì ẹjọ́ tí ò mówó wálé pera yín jókòó pé ẹ jẹ́ ká lọ bá àwọn tó wà nípò ìsọ̀rọ̀ ẹ jẹ́ ká láwọn lóye pé òkè bá ṣe máa ṣe lélẹ̀ àwọn ọmọ ibi tí wọ́n wà yóò dáa ẹrù ti kúnlẹ̀ 9 ẹrù tóṣù 9 ẹrù ti dọjọ́ kúnlẹ̀ ta ni abiyamọ gidi ta la fẹ́ kíkú ọ̀rọ̀ ọmọ ṣá lè kí àwọn abiyamọ tó wà ní ìsìn a lè kí yín kú ọ̀rọ̀ ọmọ Children's Day kọjá Mother's Day tẹ̀lé. ẹ kú dédé wòye ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣeríṣirí dá mú bá yín gbogbo ẹ̀yin teachers Ọ̀yọ́ state ẹ ṣé o nǹkan tá à ń sọ pé kẹ́ ẹ ṣe lẹ́ṣẹ̀ ń ṣe yìí ẹ ṣé gan-an ni mo love ẹ bẹ́ẹ̀ any right láti protest any right láti dáṣẹ́lẹ̀ wá ti ní pé injury to one injury to all ni gbogbo wa la wà lẹ́yìn yín èmi ń sì ní ṣe nǹkan tó yẹ kí n máa ṣe ọ̀ǹtì tó bá fà wọn ọmọ yẹn lẹ̀
yes, but ẹ má wá jẹ́ kí wọ́n hijack protest yín mọ́ yín lọ́wọ́ o. Ẹ má jẹ́ káwọn èèyàn bí kàn da àwọn hooligans sáàrin yín o. Ẹ má jẹ́ kí politician kan hijack, ẹ má jẹ́ kó hijack lé yín lọ́wọ́. Ẹ dúró lórí ọ̀rọ̀ yín. No work. Ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ until táwọn ọmọ yín bá jáde. Ẹ gbọ́dọ̀ lọ síbi iṣẹ́ mélòó náà fẹ́ sack until táwọn ọmọ yín bá jáde. Until táwọn ọmọ yẹn bá jáde kò síṣẹ́. Tó bá ti rí pé nǹkan tí ẹ tún go on, àwọn private school lọ, ẹ gbé ẹsẹ̀ yín lélẹ̀. Private school gbọ́dọ̀ ṣiṣẹ́, wọ́n gbọ́dọ̀ lọ sí school. Torí pé tí private school bá lọ sí school, wọ́n máa fi pé bóyá kò kàn wọ́n, ó kàn wọ́n náà. Tó bá yá ẹ extend sáwọn private school. Ṣebẹ́yìn ti bẹ̀rẹ̀ ńsìn, ẹ̀yin North Ọ̀yọ́ state, tó bá yá ẹ extend sí private school. Tí àwọn ọmọ yẹn ò bá ti jáde, ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́. Olórí burúkú teacher ló máa lọ bíṣẹ́ àti private àti public for now táwọn ọmọ yẹn ṣì wà níbi tí wọ́n wà. Torí a mọ̀ bóyá àwọn ọmọ yẹn máa pé jáde. A mọ̀ bóyá bọ́n ṣe lọ náà ṣe máa bọ̀. Torí mo rí tí wọ́n gbé dání tó ti funfun. So ẹ máa tán pé àwọn ọmọ yẹn bá tún wá jáde again phase 2 ní government láti fún wọn ní therapy. Government láti look after wọn láti fáwọn ọmọ yẹn ní therapy, wọn láti work on the mental health àwọn ọmọ yẹn, but káwọn ọmọ yẹn jáde láyé àtàlàáfíà. Ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́. Tẹ́ bá ti wá rí pé àwọn private school náà ò join yín, ẹ máa lọ máa kọlẹ̀kùn gate wọn. They must stop working. Any school in Oyo state, irrespective, kò bá jẹ́ private school, kò bá jẹ́ public school, ìkọ̀kan náà ní ibikíbi tán bá ti ní teacher nínú class tó ń teach wọn, kó jẹ́ private school. Gbogbo ẹ̀yin teachers tẹ́ wà ní private school l'Ọ̀yọ́ state, tẹ́ bá daṣẹ́lẹ̀, in tó ṣẹlẹ̀ sáwọn ọmọ yín máa ṣẹlẹ̀ sáwọn ọmọ yín. In tó ṣẹlẹ̀ sí ọkùnrin tó gé orí ẹ̀, wọ́n máa gé orí gbogbo yín ni. Tẹ́ bá join àwọn NUT Ọ̀yọ́ state tí wọ́n daṣẹ́lẹ̀ yìí, tẹ́ bá nítorí pé ẹ jẹ́ private, torí pé private ló ń sanwó yín, ẹ máa rí jà. Ògbómọ̀ṣọ́, nǹkan tó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́, mo tọrọ ẹ̀ sínú live yín. Ẹ̀yin teachers, mo credit yín, mo fún yín ní kudos. Ẹ̀yin Ọ̀yọ́ state chapter, ẹ wá gbọ́ tó bá yá, gbogbo àwọn tó jẹ́ state tó ti ń sọ Yorùbá, wọ́n máa fall in. Ẹ jẹ́ ká máa bá bọ̀. Ẹ gbọ́dọ̀ jà o. Peaceful protest ni. Ẹ má jẹ́ kán hijack ẹ̀ mọ́ yín lọ́wọ́. Ẹ má jẹ́ kán wọ̀ mọ́ yín lọ́wọ́. No matter tó bá rán èèwọ̀, ọ̀bọ̀, poison sáàrin yín, ẹ fọgbọ́n ṣe, ẹ appoint ẹnìkan tó máa ṣojú yín. Ẹ má jẹ́ kó wà rowdy, ẹ má jẹ́ kó rí rábaràba. Ẹ jẹ́ kí wọ́n mọ ẹ̀dùnnú yín. Ẹ má fi ṣèjà, ẹ má fi ṣèta. Stay at home ní complete until táwọn ọmọ yẹn bá jáde. Ire o. Ẹ bá wa ṣe àyẹ̀kárọ̀. There is fire on the mountain. There is fire on the mountain. Serious fire on the mountain. We are on our own. Fellow citizens of Nigeria, we are on our own. We are on our own because, let me give you 3 instances why I'm telling you that we are on our own. So let us start putting heads together now and look for how to advise our president, Asiwaju Bola Ahmed Tinubu, on the solution. Because obviously, a country starts from a family to a community. Let me give you people a full gist. On Monday, all the obas, we thought that when their wife go and cry on their neck, they will also cry on governor's neck. Governor will also go and give Asiwaju the report that communities are concerned. So let us start looking of how to protect and secure individual communities. The wives of obas, they called a meeting. They contributed money to rent. Is it Oriental Hotel? Where did they go to? They even call Ashwebi. Everybody should come in white, well dressed with makeup, only for them to get there. Fellow Nigerians, they did not discuss security matter for 2 seconds. I'm talking of just 1 second. All the top women, big women in the society. Thank God I was not around. They said me too, I should come and joke. Do you believe that they were only discussing how their kings are beating their wife? They are beating them to stupor. Oba said they beat wife. So who the SVA supposed carry now? Yesterday, Oba still had their own meeting. The meeting scattered. They beat because the fight is how did their wives have the audacity to gather themselves together and do a meeting and be discussing their domestic matters?
They did not discuss Nigeria matter. But they said that Council of Obas should meet. We're in serious problem. Now, governors, Southwest governors, and I'm very sure, very sure, Apari governor Muane Maje, Elese Maje Diyen Loma Walenye, Governor Dapo, Naim, then wear Kampala, Ashwebi, Ninu Gbogbo Rògbòdìyàn yìí, Dapo, Etumo ti mú Kampala. Ah, Sanwo-Olu, Governor Sanwo-Olu, ọkàn ẹ balẹ̀. Babajide Sanwo-Olu, you wear blue filler on top Kampala. Una go discuss security. When bandits are giving us update on TikTok that they are coming, Lagos next, Sanwo-Olu, you still remember where to march. Tell to Koshesi. Tell Koshesi Kampala to give us Sanwo-Olu war. We are in serious problem. Fellow citizens of Nigeria, the only solution now that my head can think and my spirit is leading is to look for how to bring Sunday Igboho back. Sunday Igboho is what we need now. And what be Sunday Igboho? Whatever pardon, whatever lift, let them lift the ban on Sunday Igboho so that they can come and support police officers. Now, Egbetokun has said that they should withdraw VIP. Senate, those ones, you see the way they humble, they talk now. They are scared that they will be vulnerable. Who bandits supposed carry if no be una? Who bandits supposed first bundle if no be una? If they never carry one of una, I no go clear that we are restless and our lives are at risk. So fellow citizens of Nigeria, if not to protest, we are ready. I'm just a stone throw away. Igboho must come back. Because those police officers, one go withdraw. And they don't benefit, they don't shock. Now inside AC, then they sleep. Then they use iPhone 14, 15 Pro Max. Then they eat correct food for the VVIP where they work. They know they stay under sun. So those ones, how do you want to now go and pour them on the street? They will collect bribe. You have not even started thinking of how to increase the salaries of soldiers and armies and officers. So my father is now saying that they should come and join army. Sheyi, Bewa, oh yeah, lead, others will follow. If Sheyi don't declare, say, you won't go join Nigerian army, I will follow. I will write the list of all the Ashiwaju lineage and children that you should also join. Leadership by example. Because as it is, the only solution we have is to bring Sunday Igboho. When they start to put all these OPCs, just like Amotekun, when they start to have them, the Igbo people to have their own, everybody will secure each community. You see the way they attacked them in Shagam when they came. These governors and these obas, they don't have our interests at heart. They don't have, why? Until disappear. All of them are second citizenship. One oba, I'm coming to your case. I hear what you badge. Esther, sheko shepe, one fiadi ori yi shepe fun yi sa, e ma binu sa, Kabiyesi sa. You beat your wife to the point that your wife has disappeared to France. Your case is on. I will not mention your name now. Your case is on special. A whole king is beating his wife. I have the documents. I have the visuals like this. Useless people in useless crowns. Look at the kind of fathers that we have. Maltreating their wife to the point that their wife have the audacity to gather themselves. Àwọn yẹn náà báwo lẹ ṣe dìyàwó ọba kéèsì tí yẹn ọ̀tọ̀ àwọn alátẹnujẹ they must come olórí mi sísí ẹ ti lọ forí kóyà. The sale of a single parent bearing olórí in palaces. Your una case is another one. Let us settle this one first. Sunday Igboho seems like our temporary answer. So we are officially calling on the federal government to lift any ban on Sunday Igboho and let us start thinking of how to secure our communities. Our life is at risk. Sanwo-Olu and others wọ́n ti gagbada lọ ẹ kò concern wọn o Ààrẹ Ọ̀nà Kakanfò, the man wey spend all his life say he won't become Ààrẹ Ọ̀nà Kakanfò. They don't give Ààrẹ Ọ̀nà Kakanfò. Una Ààrẹ Ọ̀nà Kakanfò that is supposed to be in the battlefield e dey Canada. O ti lọ Canada, Canada. Ààrẹ Ọ̀nà Kakanfò dey Canada. So what is our fate now? What is our fate? They were in Shagam a few days ago. We are in deep problem. We are in deep problem.
una say make them withdraw VIP police. The ones on the street, Ologogoro, those ones, they are drunkards. Police officers on the street, they are drunkards. Their salary, they make their salary on the streets collecting bribe. Then you now want to go and withdraw the VVIP, the ones where don't belly full. You won't come put their mother's son. You see that this equation is no balance. This calculation people are calculating is not balance. Igboho is the answer. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.